a dúpẹ́ àtọpẹ́dá lọ́wọ́ ọlọ́run ọba dániwáyé tó fún aláǹfààní ọjọ́ òní tẹ́yìn náà fi ń láǹfààní àti máa wò wá lórí ètò ọjọ́ kẹfà nínú oṣù keje ọdún 2026 la wà nínú èyí. Tóbi Fásùgbà ló kọ mi o, Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí. Lónìí ni mo wí fún yín, ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo kí bàbá tí wọ́n jẹ́ Prophet Fẹ́mi Wahab láti Madrid ní Spain. Ẹ ṣeun o, mo kí yín. Mo kí yín olótù àti gbogbo àwọn tó ń gbọ́ àwọn tó ń wà káàkiri àgbáláyé àti àwọn ẹ̀mẹ̀wá ní stúdíò. Bó ti nǹkan le tó kò ní lè mọ́ wa, ọ̀run kò ní fi wá sílẹ̀, ìgbésẹ̀ wa kò ní gbé aráyé nínú ní orúkọ Jésù. Ilé Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ ò ní wálẹ̀, òkèlè máa lọ ní orúkọ Jésù. Gbogbo àwọn tó nífẹ̀ẹ́ yín, gbogbo àwọn tó ń bùkún yín, Ọlọ́run á bùkún wọn, Ọlọ́run á nífẹ̀ẹ́ àwọn náà ní orúkọ Jésù. Àmín. Tọ́ ẹ ṣeun. Níbi ọ̀rọ̀ dé dúró yìí, ètò ààbò ilẹ̀ Yorùbá ó sì ṣe pàtàkì síbẹ̀. Lóòótọ́ olóyè Sunday Igboho ń ṣiṣẹ́ takuntakun, wọ́n sì ń rí àwọn èèyàn kan gbà lẹ̀ lásìkò yìí pẹ̀lú àwọn ikọ̀ elétò ààbò míì, lára àwọn náà ní iléeṣẹ́ ọlọ́pàá jẹ́. Nílọ́lọ́ tá a wà yìí, àwọn èèyàn ní ọ̀nà kan ṣoṣo, ìyẹn àwọn tán jẹ́ lámèyítọ́ àwùjọ tí wọ́n ti ń lọ káàkiri àwọn rédíò àti tẹlifíṣàn. Mo ṣe àwọn àkójọpọ̀ ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ wọn. Wọ́n sọ wípé ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà ńlẹ̀ báyìí ni pé kí wọ́n ṣekú pa ọ̀pọ̀ rẹpẹtẹ eléyìí tán ń pè ní mass killing. Tó bá lè wáyé, wọ́n ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí á dohun ìgbàgbé. Ọ̀kan nínú wọn wá sọ̀rọ̀ kan, ó sọ̀rọ̀ nípa Leah Sharibu tí wọ́n jí gbé pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọn ńgbà náà lọ́hùn-ún, àwọn Chibok girls. Eléyìí jẹ́ pé ń gbòòyà gan ìmí inú wọn wọn ò lè kúrò mọ́ láàrin àwọn agbésùmọ̀mí tó lọ́ ti ń fẹ́ wọn, wọ́n ti dìyàwó fún àwọn agbésùmọ̀mí, wọ́n ti bímọ fún wọn. Wọ́n wá ní kókó bẹ̀ ni pé tó bá ti di pé ń pẹ́ jù, táwọn aráabí ń pẹ́ jù lákòlò àwọn aráabí, kí wọ́n máa pa gbogbo wọn dànù wọn lójútùú. Ṣé ẹ gbà pẹ̀lú wọn pé òdodo ọ̀rọ̀ ni àbí kò rí bẹ́ẹ̀? Ẹ ṣe olótù. When there's no law, there's no sin. Ìlú tí yóò sí òfin, ẹ̀ṣẹ̀ ò sí ńbẹ̀. Mi ò mọ òfin tí wọ́n gbélé wọn lórí ní Nàìjíríà pé ẹni tó pààyàn tí òun ṣẹyọ kan ti ṣe méjì tí wọ́n ní kọ́mọ wọ́n forí jì wọ́n fi àlùkùránì wọ́n fi búra fún wọn pé yóò wà ní òfin Nàìjíríà, ènìyàn ń ṣàmòfin. Ìyẹn alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, ọ̀rọ̀ Bíbélì sọ pé ẹni bá fi idà pa èèyàn, idà ló máa fi pa onítọ̀hún, torí ègún nìyẹn. Ẹni tó ta ẹ̀jẹ̀ ọmọlàkejì sílẹ̀, wọ́n máa ta ẹ̀jẹ̀ tiẹ̀ náà sílẹ̀ ni. Ṣé rí olótù, mi ò lè sọ pé ó ti late, but better be late than the late. Torí kíní ìta ń sọ ẹ̀ kò ń sọ̀rọ̀ ọdún mẹ́wàá ló ti bẹ̀rẹ̀ o. Níbo ṣe débi táwa wà la ṣe ń rí náà ẹ̀ o, ó ti wà tipẹ́. Bá ní kí n kà á lé ní méjì ẹ̀, á ti tún ìjọba kẹta sí kẹrin tó ti kò ń ṣorí Tinubu ló ti bẹ̀rẹ̀. Now, kí wá ní lasting solution? Mo rántí ìgbà kan, àwa náà ò kéré, láyé ológun ní ìgbà kan ni, tí èèyàn kan bá jalè tó bá mú, wọn á gbé lọ ságbolé bàbá ẹ̀, wọn á dẹ̀ so mọ́ dúró ńbẹ̀ náà máa pa á sí. Á wá jẹ́ ìkìlọ̀ fáwọn tó bá kù pé ṣe fẹ́ lójú tì méjì lágbájú tó bàbá tiẹ̀. So kálukú bẹ̀rẹ̀ sí ní fa ọmọ ẹ̀ létí. Ṣe rí àwọn ará abéyàn ṣe ń téèyàn ń pìtì, torí tó ń gbé inú wọn kì í ṣẹ̀mí Ọlọ́run, ẹ̀mí ìkà ni. À ń sọ̀rọ̀ ọmọ ọdún méjì, à ń sọ̀rọ̀ ọmọ ọdún kan nínú igbó kìjikìji. Àgbàlagbà gan jẹ́fọn la fẹ́ sọ ń pa ẹ̀ ní àbébí àpádíjú. Ṣọ́mi yẹn sìn, kò sí nǹkan tó dàbí nǹkan tẹ́ sọ yẹn ju pé tọ́ọ̀ bá ti máa fi àwọn kankan jófin mẹ́rin kan wá pé wọ́n off láti rí pé wọ́n dáríjì wọ́n máa pọ̀ sí ní owó ọ̀fẹ́ là ń sọ ń pa èyí. Owó tán ṣe pọn ru agbárí kan tó ṣe kọ́kàn máa lọ kí nìkan kan kóyàn. Ìyẹn ló dùn ju ẹ mọ́ ṣe ń display owó nínú igbó ni. So èmi faramọ́ yẹn ní ti tèmi o.
ẹni bá wá ní torí ìránṣẹ́ Ọlọ́run ni mo jẹ́ kò yẹ kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ní ẹni tí ojú ò bá rọrùn rí ló ń fi ọmọ orogún ẹ̀ ló fi ń lọ́kọ gbogbo ọ̀ní kàgbákò wàá mọ̀ pé èyí tí mo sọ yìí ó mú làákàyè dání Hmm. torí àwọn nǹkan yìí ṣé mọ àwọn tó ti mú láàárọ̀ yìí sí olórin kan kọrin kan wọ́n ní taba ní kò kàn wá ó lè kàn ní kó kàn wá kó wá padà wá kàn wá tó tiwa ò ní rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù àmín. Hmm. Tọ́ ẹ ṣeun. Ẹ ṣé olótù. Ó túmọ̀ sí pé ẹ fara mọ́ kí wọ́n máa pa àwọn agbésùmọ̀mí yẹn in mass. Ṣùgbọ́n kinní kan wá rèé sà, kinní kan rèé. Tá bá ní ká pa àwọn in mass tó túmọ̀ sí pé àwọn tí wọ́n jí kó náà tó wà lákọlò àwọn ará bí yìí ìyẹn àwọn ajínigbé tí wọn ò tètè rí gbà sílẹ̀ no yìí wọ́n á kú papọ̀ pẹ̀lú wọn nìyẹn o. no ẹ ti misquote mi tó a fẹ́ lọ rescue yàtọ̀ mo rò pé tí wọ́n ti arrest lẹ́ ń sọ ni Okay. mo rò pé àwọn tó ti arrest lẹ́ ń sọ mi ń sọ pé àwọn tó ti wà lẹ́nu iṣẹ́ pẹ̀lú àwọn èèyàn no ìyẹn máa dangerous o ìyẹn máa dangerous because wọ́n ní ogun ló ń ṣi ni mú èpè kì í ṣe níjà tí ẹ̀ǹdẹ̀ gbógun lélẹ́yìn sí innocent people gan ló wà tẹ́ pé èèyàn bíi tiwọn náà ti àpà pẹ̀lú wọn wọ́n rò pé ara kan náà ni wọ́n ni wọ́n á pa wọn papọ̀ ìfúngàn àṣìta àbọ̀ngàn ó lè bá àwọn tí ò tiẹ̀ ìjọ́jẹ́ inú sẹ́ẹ̀tì mẹ́ torí fàtàfà là ń sọ nípa ẹ̀ àwọn dẹ̀rẹ̀ wọ́n ń lo àwọn èèyàn gẹ́gẹ́ bíi fence or safeguard láti máa fi save ara wọn ni bẹ́ẹ̀ ni wọ́n fi ń block wọ́n fi ń ṣìdí ara wọn pé tí wàhálà bá dé àfi wọ́n kọ́fà nǹkan ṣe nìyẹn tó bá ní kan gbèrò ọbẹ̀ yẹn ó dangerous bẹ́ẹ̀ tí àwọn tó ti arrest yẹn bó ṣe mú wọn yẹn kò yẹ kó máa jẹ́ kó padà mọ́ tó bá ti ń ṣerú ẹ̀ tó rí pé méjì lọ́nà àwọn ò rí mọ́ ó ti kú àwọn tó kù tó fẹ́ join yẹn ẹ̀ rí i pé gbogbo nǹkan yóò ní rí bẹ́ẹ̀. Ìkan wà gbogbo nǹkan yẹn á ti lọ bẹ́ẹ̀. ẹ jájọ wo kinní kan ìkan wà láìpẹ́ kan tí ò tí ì pẹ́ jùjùjù náà ìkan nínú àwọn ọmọ obìnrin tí wọ́n dóòlà kúrò lákọlò àwọn agbésùnmọ̀mí afẹ̀míṣòfò. ẹ sọ yẹn ẹ sọ lọ́jọ́ kan tẹ ni wọ́n jẹ́ káwọn èèyàn sùn lọ. yàtọ̀ sí yẹn ìyẹn kọ́ tí ẹ pé wọ́n mú jáde kúrò láàrin wọn ó ti bímọ ìkan nínú àwọn ọmọ táwọn tó rán fún lóyún ó ti wá bímọ fún àwọn arábí nígbà tó wá yá níjọ́ kan ó láǹfààní àti sọ̀rọ̀ pẹ̀lú mídíà wọ́n sọ fún wọn wípé kọjọ òun gbọ́ pé àwọn ọmọ ológun ti lọ sí agbègbè báyìí láti lọ pa láti lọ lé ambush fún àwọn afẹ̀míṣòfò wípé kọjọ ọkọ tòun tó jẹ́ bàbá ọmọ òun yìí wípé wà láàrin wọn kọjọ ọkàn mọ́ pa o torí òun fẹ́ kọ́ ọmọ yẹn kó dàgbà kó mọ́ rí bàbá ẹ̀ tàbí kó mọ́ mọ́ bàbá ẹ̀ ṣé mo rò pé ọmọbìnrin yẹn ti ń compromise láàrin yẹn. ewé ti pẹ́ láàárọ̀ ṣe tí bá pẹ́ láàárọ̀ ṣe ó ń dọṣẹ́ ni kí bí nǹkan tá à ń sọ náà nìyẹn mo rántí ìgbà tá a wà ní kékeré táwọn pẹ́rẹ́ǹtì afẹ́ bá wa wíwá ẹnìkan ló ṣe o àwọn akiri gbọ́ papọ̀ èmi àwọn wò pé kí ló kàn mí pẹ̀lú nǹkan tó ń sọ wọ́n á jẹ́ kó yé wa pé wàá lè kẹ́kọ̀ọ́ nínú tó ń bá lágbájá sọ because ẹnìkan ló ṣẹ̀ wọ́n á kiri gbọ́ papọ̀ báwọn kan máa ṣe ń tèrè wọn gbà ẹnìyẹn so that a lè máa wò pé nǹkan yóò dá o kò yẹ pé ní tó ṣe ẹnìkan wọ́n á padà nà onítọ̀hún o ṣùgbọ́n wọ́n á bá wí lójú wa wọ́n á sọ̀rọ̀ sí lójú wa wo tó ṣe ẹ̀yin náà má ṣe irú ẹ̀ o bó ṣe máa rí rè bá a ṣe grow nìyẹn so bó ṣe rí yẹn lóòótọ́ bó ṣe máa rí nìyẹn because ẹni tó ti ń fa àyàlùyà wọ́n ti jọ ń dámọ̀ràn wọ́n ti jọ ń jẹ wọ́n ti ẹ̀yàn kó bìnrin dẹ̀ rèé àti wọ́n wà flexible kẹ́ tó mọ tó ń ṣẹlẹ̀ wọ́n bẹ̀ sí ní ìfẹ́ àti bẹ̀ sí ní wọnú ẹ̀ so ó ti máa wà carried away ìfẹ́ ẹ̀ ti mú lọ́kàn bó bá fi ilẹ̀ gan pàápàá ó lè máa olúwa ọlọ́mọ ajẹ́ tó máa lọ ra ọta fún wọn lọ́jọ́ iwájú tá máa lọ lóúnjẹ fún wọn because ó ti use mọ́ wọn ó ti ní nǹkan tó ń ṣe gẹ́gẹ́ bí business kí ni èjì àwọn ìgbà yẹn náà wọn ti gbọ́n débẹ̀ yẹn náà àwọn 15-16 years so n tó ṣẹlẹ̀ pẹ̀lú yẹn nìyẹn olóòtú yes sir ṣé ń gbọ́ mi àgbọ́yé tí a bá fẹ́ kí agbésùnmọ̀mí kó lọ Nàìjíríà a sì ń ṣeré ni o wọn ò tí ì bẹ̀rẹ̀ rárá o kò lè lọ bọ́n ṣe mú yìí òótọ́ mo sọ fún yín tá a fẹ́ kí agbésùnmọ̀mí kó lọ Nàìjíríà ó gbọ́dọ̀ kọ́kọ́ lọ níbi tí origin ti kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi tí ìṣòro ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí council tí ó bá ti bẹ̀ láti bẹ̀ ó máa difficult gidigidi torí àwọn tó ń ṣiṣẹ́ bíi wọn kì í sábà gba ojú ọ̀nà wọ̀lú o inú igbó náà ń gbà o tí wọ́n máa bèèrè lọ́wọ́ yín ìfura ń jẹ́ ọlẹ́sìn wọnú gbogbo ẹ̀ àbẹ́mi àbámọ̀ tí mo bí
so inú igbó làwọn ń gbà wọlé, níbẹ̀ náà dẹ̀ ń gbé, níbẹ̀ lọ́mọ bẹ́kọ̀lọpọ̀ wọn sí, èmi ìgan tiẹ̀ dọ́sítù rí náà àwọn ọmọ kéèké tó ń bí wọn yẹn. So níbi tí kinní yẹn ti wá gangan, níbẹ̀ ni olùgbọ́gbọ́ ọ̀rọ̀ káńsù. Ṣùgbọ́n tí o bá ti rí bẹ́ẹ̀, ẹ lọ wo story Iraq, ẹ lọ wo story Afghanistan, títí dọ̀là àti ìmọ̀ ta kojú Nàìjíríà o. Ìyẹn ló ṣe ń dùn mí pẹ̀lú àwa Yorùbá, ìyẹn ló ṣe ń dùn mí. Ẹ̀dá kan dìde, ó ń fẹ̀mí ara ẹ̀ wá kú, àwọn kan ń gọ́sìpù lábẹ́lẹ̀, ẹ̀ ń sọ pé kinní kan wá fi kan wé kan. Ṣé n tó yẹ ká máa ṣe nìyẹn? Tó yẹ mo tẹ̀ ti sọ̀rọ̀ yìí láìmọye ìgbà. Ṣáwa Yorùbá yìí ṣé wọ́n fi ṣe wá ni? Tẹ̀m̀bẹ̀lẹ̀kún àtọ̀tẹ̀ yìí ṣé wọ́n fi ṣe wá ni? Èmi dẹ̀rẹ̀ mi wàá mọ̀ bẹ́ẹ̀ yín gbọ́ o, níjọ́ tó rẹ̀ ti ń ṣẹlẹ̀ mi ìgbọ́ Sunday Igboho kó bú OPC kan tàbí Gani Adams, ìdẹ̀gbọ́n náà Ghana tó bú Sunday Igboho rí. Ṣùgbọ́n àwọn èèyàn wọ̀nyí ohun tó ń sọ yìí, Yorùbá ò lè tó tá a bá tètè ṣọ́ra wa. Nǹkan tẹ́ ń rí olótù appetizer ni o, appetizer ni o. Ẹ rí i pé wọ́n ṣe tó wọ́n tún ń pọ̀ sí ni. Why? Wọ́n ti wọlé tán pátápátá. Lagos ẹ̀fọ́ ìdíbi ìlú pàwọn lè máa sá lọ sí. In fact, Lagos kò safe mọ́. Tell me. Ọlọ́run àkó wa yọ ní orúkọ Jésù, àmín. àmín. Ọ̀dà ẹ ṣeun, kò sí àní-àní ńbẹ̀. Akitiyan àwọn ọmọ Yorùbá tòótọ́ kan ń fara hàn. Olóyè Sunday Igboho jẹ́ ọ̀kan tó jẹ́ òléwájú wípé sẹ́ẹ̀ àfi ká rẹ́yìn àwọn afẹ̀míṣòfò yìí ká sì gba àwọn èèyàn wálẹ̀ kúò. Bẹ́ẹ̀ kí ló tà àgbárùkù tí máa yẹn. Ibi tí ìbéèrè mi ń lọ nìyẹn. Kí lẹ rò pó fà á gan tí àwọn kan ń gbé sókè tán ń gbé lẹ̀? Olótù ṣe rí Yorùbá yìí, Yorùbá yìí ó dàbí ìpè kan ń jà wá o. Tí ọba méjì ọba fèsì ara wọn, ẹnìkan méjì á fèsì ara wọn. Àbẹ́yìn ò nọ́tìsì àwọn láti ìgbà tí mo ti kéré mo ti máa ń rí kíní ẹ̀ bọ̀ bíi ká máa èmi jù ẹ̀ ìwọ ojú mi bá a ṣe máa ń fà kó wá ń ṣerú ilé lẹ́yìn ká máa ṣerú ẹ̀ o. À ń sọ̀rọ̀ ẹ̀mí èèyàn. Ẹ wo ẹnìkan ní APC, ẹnìkan ní PDP, ẹnìkan ní kílẹ̀ tí ń pẹ̀lú kejì APGA kílẹ̀ tí ń pa wọ́n yẹn. Kò ní í ṣe pẹ̀lú ètò ààbò. Kò sẹ́ni tó máa kọ́ sórí pé Yorùbá ni mí o, pé Mùsùlùmí ni mí, ọmọ ilé Ifẹ̀ lẹ́nìkan, ọmọ ilé Ìgbàlẹ̀, ìyẹn ò ní í ṣe pẹ̀lú àwọn ará bíi. Ẹ jẹ́ ká pa wọ́pọ̀ ẹ gbàgbé ọ̀tẹ̀. Níjọ́ tí mi ti gbọ́ sí Gani Adams Sunday Igboho tí máa ń sọ̀rọ̀, ó máa ń respect Gani Adams ni o. Àwa èèyàn tá a wà láàrin méjì là ń dáyan po yanrin ilẹ̀, ẹ jẹ́ á gbàgbé ọ̀tẹ̀. Ṣé tí ìlú bá pín sí méjì tá a pín lásìkò Yorùbá lọ́tọ̀ọ̀tọ̀ bá náà lélẹ̀ a lè tò láyé. Ifẹ̀ ju Ọ̀yọ́ lọ, Ọ̀yọ́ ju Ifẹ̀ lọ, ìṣàjù Agége lọ, Abẹ́òkúta, ṣé ìyẹn ni gbogbo ló fẹ́ hẹ̀ bá wọn rà ní? Ẹ wo èmi gẹ́gẹ́ bí ẹnìkan 1000% mo fi support Sunday Igboho torí nǹkan tó ń ṣe yẹn. Mélòó bọ́ ṣé bí we are millions àti Yorùbá rẹ̀ sí Nàìjíríà tí òun nìkan ebi ò pamọ́ àyè náà kì í ṣe olóṣì. Olówó mélòó bíi tiẹ̀ ló lè jáde ṣerú ẹ̀? Wọ́n lẹ́ni tó lówó lọ́wọ́ kì í fẹ́ kú, òun dẹ̀ lówó lọ́wọ́ ọ̀dẹ̀ fẹ̀mí ara rẹ̀ wá kú lórí ọ̀rọ̀ tí oko tiẹ̀ náà ń pa ni àbá ọmọ tiẹ̀ náà jí gbé, àwọn ọmọ tiẹ̀ ò sí Nàìjíríà náà. N tẹ ká ronú lọ síbẹ̀ yẹn àwa ń sọ pé kí ló mọ̀ nígbà wo ló bẹ̀rẹ̀ náà ìbá kinní kan ni ìbá àmà jẹ́ bá Gani Adams ìbá jẹ́ kinní kan èyí tá a fẹ́ ni solution. Ó dẹ̀ ti jáde nìyẹn iná jáde ti yín náà ká máa gbóríyìn fún ká tó máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn yóò lọ́wọ́ sí àwọn ọ̀tẹ̀ báwọn yẹn yóò bá ọ̀tẹ̀ pọ̀ ọ̀tẹ̀ wá pọ̀ ẹ tún wà wá àránṣẹ́ Ọlọ́run náà rè èmi rò wásìkò tẹ ká jáde ní mass rally lé against kidnapping tẹ kan protest àwọn churches èmi fi pé táìmù lélẹ̀ gẹ́gẹ́ bí tèmi ṣe rò ó kò ní jẹ́ pé àkàn òwò àpá ń gbàdúrà ìlú òtòòrò wọn ní tí lóò bá tòòrò kò sí ọmọ nìkan tí ó lò díẹ̀ mú ṣebí ọ̀pọ̀lọpọ̀ churches wọ́n ti cancel láti fìjì nígbà báyà náà wọ́n cancel afternoon fìjì díẹ̀díẹ̀ ni ó ń lọ díẹ̀díẹ̀ nìyẹn ká má tètè ronú káfìmọ̀ ṣọ̀kan káwọn àti máa gbó fún àwọn tó fẹ́ ṣe máa ṣọ́ wa lórí àwọn Sunday Igboho yẹn sìn bóyá a máa gbó fún wọn ni o bóyá máa ra nǹkan fún wọn ni o inú mi wá fẹ́ dùn ni pé àwọn ọlọ́pàá tó ń jọ ń ṣiṣẹ́ papọ̀ yẹn inú mi ṣe dùn because ìjọba làwọn yẹn sìn
wọ́n á sọ pé ìtọ́jú kan sọ ọjọ́ kan pé àwọn àríwá kan ṣọ́ra wọn àwọn kiri ṣe bọ́lọ́pàá à ń bẹ̀ wọn ò dá ṣe ṣe náà gọ́ọ̀mẹ̀ntì was there wọn lẹ́nìkan fìdí kíní kan ó sọ pé ṣòfẹ́ mọ̀ ìjọ ọlọ́pàá lọ ni ọlọ́pàá wà ń bẹ̀ náà o lè kọ́ wọn ṣẹ́ wọn kọ́ máa ṣe ìgbà kan bọ̀ kan nú bẹ́ẹ̀ wọn yẹn so wọ́n mú ẹ ṣé inú gbóni ilé tiẹ̀ ṣé ilẹ̀ bàbá ẹ níbi tó wà wọn lọ bẹ̀láko ẹ o má dàda ní o ò lóko ń bẹ̀ o ò sí màálù ẹ ń bẹ̀ iṣẹ́ ibi kan ló ń ṣe wá yóò rán nínú àwẹ̀ so àwa Yorùbá olóòtú ẹjọ́ ẹ bá wa gbà lámọ̀ràn ẹ bá wa gba àwọn Yorùbá lọ́mọ̀ràn ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ètò ààbò oúnjẹ tó fi ń ṣeré kò sẹ́ni tí ò lè ní problem pẹ̀lú kínní kò ń ṣeré o kò sẹ́ni tí kò lè kàn àwọn tá à ń gbé lóyìnbó alẹ́ bí ń bẹ̀ dípòdípò àwọn tó máa ń gbé bẹ̀ yẹn olóòtú èyí tí nǹkan tẹ́ ń wò yìí ń dá sílẹ̀ èyí tó ń kó balẹ̀ Yorùbá kékeré kọ́ o àwọn tó fẹ́ wá dáṣẹ́ sílẹ̀ wọn ò lè wá mọ́ òótọ́ mò ń sọ fún yín yẹn wọ́n àmì pè mí tó du àwọn gan ẹlẹ́mìí tó kọ́lé gan síbẹ̀ ń regret because ṣe rí àwọn terrorists kò ń ṣe nǹkan tó yí sí láti tètè kúrò kò ṣe nǹkan tó yí sí o òótọ́ mọ̀ torí àwọn kan ló sponsor wọn àdúrà tí mò ń gbà ni pé ìjọba ṣe rí ká ní pé abágbọ́n tí Jonathan sọ ń gbà ẹni ní ìbá ti dáa jù torí kọ́ máa ṣèjọba ọdún 6 ẹnìkan kọ́ dẹ̀ máa padà mọ́ ṣe rí irú nǹkan tèmi rí ni pé Tinubu kápẹ́bù láti ṣe nǹkan yẹn ṣùgbọ́n ṣe rí àwọn nọ́ọ̀tì yẹn àwọn nọ́ọ̀tì mo sọ́ọ̀rì o torí mo lábúrò náà wọ́n máa ń pè bẹ́ẹ̀ pé èmi ni bàbá fún wọn sọ̀rọ̀ àárín wọn mo dàgbà sí bọ́n ṣe ń ronú yọ́kọ́lá àti ń ronú ẹ wo just little things tí Sunday Igboho ṣe ní Ìgbòho ọjọ́ yẹn wọ́n fún un ní wọ́n nì ṣe rí bẹ́ẹ̀ ẹ wọ́n ṣe ń ronú àwọn òró side other side tí ìyẹn ti ń bọ̀ in tó lọ sọ yẹn làwọn ń sọ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ wọ́n á ní kò sẹ́yà tí ò sí bẹ́ẹ̀ majority card votes tàbá ní káwọn àwọn tó ń ṣe kí ní ju Fúlàní 80% or 90% automatically kí la fẹ́ sọ now tàbá dẹ́kọ̀ tó wá gbọ́ ọ́n sì ẹ máa tọ́ pé battle kíbi kí ní náà sọ Buhari battle above Boko Haram is battle against the North. ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti wọ́n náà àbájọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Reshape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. ewé àti egbò apps ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. ìjọba àjàn ló ń tẹ̀. wọ́n wà ní Nàìjíríà àtòkè òkun. ìdákọ́lẹ̀ jẹ̀díjẹ̀dí nǹkan oṣù tó ń ṣe ségesège ìtọ̀ ṣúgà àrùn kòkòrò lóríṣiríṣi ọgbẹ́ ẹnu kí ẹnu ó máa rùn lóòrèkóòrè àtọ̀ tí ò lè dánmọ́ ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn kójú ó máa wò bàìbàì àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi wọ́n tún ń ṣe ohun mímu mọ́dùnjọ́ herbal drinks mọ́dùnjọ́ coffee drinks mọ́dùnjọ́ big boy gbogbo ẹ̀ fún ìtọ́jú ni ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tó jẹ́ alágbàtà pabambari ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àtohunkóhun tó ń ru yín lójú Renix Reshape Limited ń ṣe ọmọ aráyé lóore àdírẹ́sì àti nọ́mbà lẹ́wọ̀n lójú amóhùnmáwòrán yìí Renix Reshape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. tó bá ti ṣe ọkàn báyìí nípa ti nọ́ọ̀tì wọn á gbé ìgbésẹ̀ ìfòsọ́tà náà Jókòtó ẹ wá wò pé báwo la ti fẹ́ bọ́nú kínní àǹgbì àwọn lẹ́yìn tí ilẹ̀ mọ́ yìí sì ní bóde ẹ̀ kí lọ́ọ́ ti pọ̀ ìwóró ọlọ́mọye tirẹ́là tó fi kọ́ wá lẹ́yìn tí ilẹ̀ mọ́ yìí ó ṣe wá rò pé bẹ́ẹ̀ ló ṣe máa yí sí ṣe bí fílò sísẹ́ sí mi ọba Sẹ́ríkì ibìkan Jẹ̀bú ọmọ ọkùnrin ó wà nínú wọn tí wọ́n ní orí àpò tó fi lọ gbó fún wọn tó fi sọ ransom wọn rí lọ́wọ́ ẹ̀ tó sá lọ ṣẹ̀rí bẹ́ẹ̀ olóòtú ẹ̀yin mídíà ẹni láti máa campaign against kìíní time to time kò ń ṣàṣìkò tá a máa sọ pé nìkan rí fíṣàn kan lélẹ̀ yìí o ìmọ̀ràn ni o ìmọ̀ràn táyà máa fi gbà wọn láìkí tó ń ṣe é sí tó máa ń tètè kígbe síta pé kí ló ṣe ń bẹ̀ yẹn àròjú ẹ̀dẹ́ àdúgbò ó tún máa help ṣùgbọ́n orú Sunday Igboho yẹn ẹ̀yin ẹ̀ wò ó sì káwárí mẹ́wàá nílẹ̀ Yorùbá káwárí mẹ́wàá ẹ̀ rí i pé ìbẹ̀rù yẹn á wà fún ara bí yẹn gan ṣùgbọ́n Sunday Igboho lè sí Iléṣà ó tún wà ní Badagry same time now kò lọ́n Badagry yìí sì kó tún wà ní Ọ̀yọ́ at the same time now òun nìkan náà ni kò sí bó ṣe fẹ́ ṣe ara bí dẹ̀ ti fúnra wọn káàkiri ẹ wá tún àbẹ̀ lọ́wọ́ ara ẹ pé Àmọ̀tẹ́kùn ńkọ́ ó wà nílé àbí Àmọ̀tẹ́kùn ńkọ́ ṣe ti rí bẹ́ẹ̀
wọ́n fẹ́ fàyọ̀ ńbẹ̀ ni pé ẹ má jẹ́ ká máa mú ọ̀rọ̀ yọ̀bọ̀yọ̀bọ̀ àwọn Yorùbá, ẹ jẹ́ ká serious, ẹ jẹ́ ká serious torí ó ń bọ̀ àwọn bàbá wa ní àwọn aládẹ́ẹ̀dẹ̀. ẹ ṣe olóòtú, ẹ continue. olóyè Sunday Igboho, ọ̀rọ̀ tí mo fi tẹ́ fi wọlé yẹn ni màá tún fi mú ìbéèrè mi. àwọn kan ní wọ́n ń gbé sókè, àwọn kan ń gbé wálẹ̀. ọ̀rọ̀ wá di ọ̀rọ̀ pé ìtàhùn síra ẹni kan ń ṣẹlẹ̀ láàrin àwọn ikọ̀ kan, pàápàá kì í ṣe pé láàrin àwọn ikọ̀ gan. ikọ̀ ti OPC wọ́n ń sọ̀rọ̀ nísọ bíi pé olóyè Sunday Igboho wípé skíìtì ni wọ́n lọ ṣe nù gbogbo ẹ̀ là ń rí ní íńtánẹ́ẹ̀tì lọ́tún lósì. àwọn èèyàn wá ní ṣe ló yẹ kí Ìbà Gani Adams kí wọ́n pe àwọn ọmọ wọn láti lè rí dájú pé ìṣọ̀kan ló yẹ kí ó wáyé, kán dẹ̀ jọ kọ́wọ́ tira wọn lẹ́yìn. kò sí ní tó burú nínú kí àwọn ikọ̀ yẹn náà ó kọ́wọ́ ti olóyè Sunday Igboho lẹ́yìn, pé ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ń ṣe náà ń ṣe gẹ̀rẹ́ ẹnu sí olóyè. kí ni ẹ lè sọ lórí eléyìí? olóòtú, ara tí mo sọ lábẹ̀rẹ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan ló tún padà wá ẹ̀. tẹ́ bá rántí náà, OPC dáhùn ó ti divide tẹ́lẹ̀. àwọn kan ti Fáṣẹ̀hùn, àwọn Gani Adams. tẹ́lẹ̀ Yorùbá mi mọ wá ẹ̀ bí ta ti wá bí ọ̀tẹ̀ bí àwọn fi ṣe wá ní o láti ilẹ̀ ní kíní ẹ̀ tí wọ́n wá o. mélòó gan Gani Adams gan mọ̀ náà mọ́ OPC dáhùn mélòó gangan lòun lè dámọ̀ kó lè identify. kẹ́ máa wo ó lè jẹ́ àwọn tó ń ṣe ìkíní wọ́n sì lè máa lé mọ́ Gani Adams rárá, wọ́n kàn fẹ́ trend. ó lè má ẹrù mi wà kò mọ̀ wọ́n náà, ẹni mi ló fẹ́ dámọ̀. wọ́n ní gbogbo yẹn ló mẹ́kùn, ẹni mi ò lẹ́kùn mọ́. ó lè má lọ wọ́n bẹ̀ rárá táwọn yẹn kàn ń ṣe tiwọn. ẹ má yẹ ká gbẹ̀ṣẹ̀ tí wọ́n sọ pé òun fúnlẹ̀ ò lánàá sọ̀rọ̀ báyìí. Sunday Igboho náà kò lánàá sọ̀rọ̀ sẹ́yìn Gani Adams báyìí. àwọn tó wà láàrin yẹn a ò dẹ̀ mọ̀ bóyá lóòótọ́ ni wọ́n jó OPC àbí bẹ́ẹ̀ kọ́, because none of them identified themselves as an OPC or identity card nílé. kódà wọ́n lè fọ́ jí ẹ̀. tí wọ́n sọ pé àwa Yorùbá ni ká parapọ̀. àwọn dá ti ní pé ẹ ká máa rántí pé àwọn kan àtẹ́kí kan kì í ṣe Yorùbá tó gbọ́ Yorùbá jù wá lọ. jẹ́ pé ilẹ̀ Yorùbá ni wọ́n bí wọ́n sí o. àwọn kan wà bẹ́ẹ̀. àwọn kan àtẹ́dà tẹ́yẹ pé ṣé ń gbọ́ mi dáadáa? àgbọ́yé. àríjẹ́ ń di màdàmú ni wọ́n. àríjẹ́ ń di màdàmú òun ni wọ́n. tí wọ́n ti wọ́n kàn máa sọ̀rọ̀ àwọn kan wà bẹ́ẹ̀. tèmi kàn ní pé gbogbo bó ṣe ń kó rí ká ní kí lẹ́ni wọ́n ṣe nínú igbó skit ẹ̀ tẹ́ fẹ́ ṣe original ṣe skit ẹ lọ ṣe ti ń bòmí igbó pọ̀ ó tẹ́ àwa tó kù lọ́rùn bó jẹ́ skit náà ń ṣe. tí wọ́n jẹ́ skit bá ní kí láàárẹ̀ wá fún òun yàn jẹ́ sí tán bá bẹ̀rù ẹ̀rù tí ń bà wọ́n nìyẹn náà. ẹ jẹ́ ká lù lákàyè náà. wọ́n ní báwọn ìfẹ́ Yorùbá ẹ̀ ti lọ lórí mi. wọ́n máa ń pòwe pé ó lápátí kò lápátí ta ló máa jẹ́ kán dojú bọ́kọ òun. Sunday Igboho lágbára kò lágbára ó tiẹ̀ wọ́n sì lẹ́nìkan tó ń dẹ́rù bà wọ́n ìyẹn lásán. wọ́n máa ká wọn lọ́wọ́ kò ju kí kò wá ká ọgbẹ̀rẹ̀ kan máa pa á mọ́nú ilé. báwo ni o ṣe ń ronú báyìí? káwá kọ́ gbà ṣé ìyẹn la fẹ́? ẹnìkan wá dìde lọ kojú wọn ẹni skit ló ń ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe skit ẹ lọ ṣe ti yín náà ilẹ̀ tó bí náà. wọ́n ní àpàdé kan kájọ kan láàpẹ́ gbọ́gẹ́ gorí ebè orí ebè pọ̀ lọ́gùn tiẹ̀. so mi sọ jù bẹ́ẹ̀ lọ olóòtú. bàbá kọ́ lọ lóòtú ọmọ àdábánijà ẹni ìjọ ò bá ní ìpè rẹ̀ lọ́kùnrin. wọ́n jáde sọ̀rọ̀ láìpẹ́ yìí. wọ́n ní olóyè Sunday Adéyẹmọ Ìgbòho pé àwọn nígbà tí wọ́n sì pé àwọn wọ́n sọ̀rọ̀ wọ́n ní kì í ṣe skit làwọn ń ṣe nínú igbó pé kó dà gan-an ìjọba wọ́n ń ti àwọn lẹ́yìn. ọ̀gá ọlọ́pàá inspector general ọlọ́pàá ní Nàìjíríà Dísù wọ́n ní wọ́n ń ti àwọn lẹ́yìn. wọ́n tún ní kódà àwọn èèyàn kan tún wà ẹgbẹ́ láti Amẹ́ríkà wọ́n tún ti àwọn lẹ́yìn. àwọn kan wá ní ṣebí wọ́n ní ọbẹ̀ kì í mì ń kún àgbà ni pé àti pé olóyè Sunday Igboho sọ pé kán má sọ ọ̀rọ̀ yìí pé ṣèbó sọ pé òun fi sí wọn lọ́wọ́ ní ọ̀rọ̀ àṣírí ni wọ́n dẹ̀ wá sọ lórí afẹ́fẹ́. ẹ gbọ́ sọ̀rọ̀ yẹn pọ̀ jù. ó pọ̀ jù ó pọ̀ jù olóòtú. ṣe rí tí a ò bá ṣọ́ra Nàìjíríà ohun tá à ń fà yìí ó lè dájà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀. torí
ẹjọ́ ọ̀dà Sultan of Sokoto, he was once a brigadier in soldier. The same thing with Gumi. They are well educated. One more left, sí right. Mi dẹ̀ ní parọ́ fún yín. Olójú ọmọ àwọn Fúlàní tó wà ní Ìlọrin ni o, àwọn tó wà ní Ọ̀yọ́ ni o, tó ń gbọ́ Yorùbá dáadáa. Kódà àwọn tó wà l'Ékòó. Gbogbo nǹkan iná ń gbọ́. Wọ́n dẹ̀ máa tán tẹ̀ fáwọn òbí wọn. A dẹ̀ mọ̀ pé bàbá wa, ẹ̀gbọ́n wa, ó wà ní president. Ìta máa lọ sọ́ọ̀sì ọ̀tọ̀ torí ọjọ́ tó wọ́n ní ṣe rí àwọn ọkọ̀ báyìí wọ́n yẹ kó jẹ́ secret ni. Ìfún olóyè Sunday Igboho gan kò ní láti sọ fún ẹni tó sọ fún yẹn. Ṣé ẹ wo olótù kì í ṣe bíríkìlẹ̀yà mi, ẹ ò kì í ṣe lọ́ọ̀yà mi, kì í máa sọ àbí ẹ ṣe falua àbí kí wọ́n ti ń pòrò àwọn tó máa ń ṣe state yẹn, kì í máa sọ fún yín pé brother kìíní kan ilé kẹta mo ṣe parí ń jẹrin yẹn àmọ́kọ́ ilé kan sí kí lè fẹ́ ṣe sí. Ìgbéraga nìyẹn, èèyàn gan ló ń polówó rẹ̀ fọ́tà. Bẹ́ẹ̀ ṣe ń wò mí olójú ẹni tó mọ achievement mi torí pé kí mo fẹ́ sọ fún ẹ fún gan, kí ló fẹ́ gé níbẹ̀ ibi tí wọ́n ti ń wá ọ̀tá nìyẹn. Wá tí Sunday Igboho ṣe lọ sọ fún màá yẹn pé wọ́n ṣe gbá wọ́n ṣàwo ṣé kó lè máa yìn ní àbí kó lè fún lówó wá onímìnì. ṣùgbọ́n wọ́n ti sọ pé ká má sọ síta táwọn kan tọ́jú ẹ̀sìn wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àṣírí. Olótù ẹ ò lè fẹ́ bẹ́ẹ̀ ṣe rí wèmí o. Àárí bákan náà o tó lè jẹ́ pé tọ́rọ̀ bá ti kọjá inú ẹnìkan ṣó ibi tó lè dé kò sẹ́ni tó lè mọ́ bẹ́ẹ̀ o. ṣé ẹ̀ ń gẹ̀ẹ́tì ẹ̀ ń láti wà very careful. Nǹkan tẹ́ ń sọ yẹn mo understand yín ṣùgbọ́n wọ́n ti ní pé ẹ gbọ́dọ̀ wà very careful. Ẹ gbọ́dọ̀ wà very careful lórúkọ tí ọba ń ṣe kò ní láti sọ jáde. Security là ń sọ ń pa èyí wọ́n láwọn ọlọ́pàá lọ́rẹ̀ẹ́ wọ́n láwọn sójà lọ́rẹ̀ẹ́ oníyàwó kankan tó wọ́n fi sọ fún mi because àṣírí ni ó dẹ̀ wà náà tó máa ń kọ́ wọn ó wà ní kọ́ máa ó fún àwọn tá à ń ṣiṣẹ́ Ọlọ́run ó ní àwọn kan tá a gbọ́dọ̀ sọ jáde tí a fi ọgbọ́n ṣe otherwise èèyàn á dákun ni torí pé kí ni n tí ò yí àwọn tẹ́ ń sọ fún yẹn pọ̀ ju tó yé wọn lọ ṣẹgẹ́tì ẹ̀ kò yẹ kó sọ fún bàbá yẹn that's number one. Bàbá yẹn gangan rè dẹ̀ tún rè tó bá náà fún yàn lọ́rọ̀ àṣírí ẹ̀ gbọ́dọ̀ wà very careful so that wọn ò ní wára wọn lẹ̀ wọ́n láti wà very careful. Ọ̀rọ̀ ààbò ń ṣe ẹ̀mí wọn náà wọ́n fi ń wéwu o àdẹ̀mú tó lè pa padà ṣẹlẹ̀. Àwọn arábìdẹ̀ rẹ̀ àwọn ọkọ̀ ìbínú sójà àwọn ọkọ̀ ìbínú ọlọ́pàá ní ọkọ̀ òfurufú à ń sọ àwọn ẹ̀yà kejì tá à ń sọ yẹn and láti wà very careful kò yẹ kán lè sọ jáde wrong very very wrong. Ọ̀dà nígbà báyà sọ jáde sí ká máa pàtẹ́wọ́ ni ká máa jó kò ní mínì náà kò ní mínì olóòtú kò ní mínì. Ẹ wù ẹ ṣe wáyé ẹ wá sọ̀rọ̀ fún mi sí pé máyẹ̀kẹ́ nìkan kan gbọ́ o á kú mọ́ mi nínú ni ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ yẹn fún mi ẹni rísìn tẹ́ sọ bẹ́ẹ̀ fún mi náà ó ní rísìn tí mo á sọ fún yàn yẹn tí mo betray yín nìyẹn èyí wọn ní kẹ́ má jẹ́ kí n sọ kẹgbọ́n yẹn mo ní tí mo rò tí wọ́n á lọ sọ fún yàn jáde ní sàn automatically mo betray yín nìyẹn èèyàn fọ̀rọ̀ àṣírí sí ẹ lọ́wọ́ á lọ sọ jáde so mi ò bá ìdí àjá yẹn kò dá very wrong bó ṣe jẹ́ nìyẹn olóòtú. Àwọn kan wá sọ wípé bàbá Kọ́lá Olóòtú wípé ọ̀tá Yorùbá ni wọ́n jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ṣé lóòótọ́ ni. ẹ̀yin mídíà dé o mo ń gbọ́ o. Mo béèrè ni mo ní ṣé lóòótọ́ ni. ṣe rí àwa Yorùbá níjọ́la ọ̀tẹ̀ kan lọ́tún gbẹ́kòtò ọ̀tẹ̀ nìyẹn o ṣe rí bẹ́ẹ̀ ṣe rí olóòtú àgbà kò kọ́gbọ́n àgbà kò kún àṣìṣe kò wá mi ká máa néèmù èèyàn ọ̀dà tí bàbá yẹn bá jẹ́ ọ̀tá Yorùbá tá wá lọ̀rẹ́ kì í máa ṣọmọ bàdágìtà kì í báyà Yorùbá díẹ̀ ní Ìbàdàn fún Yorùbá ní Ìbàdàn fún ní o fún Yorùbá àti wọn sọ pé mọ́gàjì tí a jọba lọ́la kò rí bẹ́ẹ̀ o àṣìṣe nìyẹn òyìnbó náà ń pè ní slip of tongue ẹ má yẹ ká ronú bẹ́ẹ̀ àwa Yorùbá má yẹ ká tún dá ọ̀tẹ̀ ní ilẹ̀ àgbàlagbà ní máa yẹn mo dẹ̀ máa ń sọ kinní kan bẹ́ẹ̀ tí wò mí mo láìkì yín gan tí ẹ bá rí àgbàlagbà fi lójú mi ní bá ń ṣe mọ́ lọ́tàlẹ̀ ẹ lẹ́kọ̀ọ́ nìyẹn ẹ̀kọ́ Yorùbá wọn kọ́ abẹ́ kí wọ́n máa bú bàbá rẹ bóyè irọ́ o kò sí bó ṣe lè rí tàbí kí wọ́n máa bú kí wọ́n ti ń pe máa yìí kí wọ́n ti ń pe àgbàlagbà àfáà yìí kí wọ́n máa bú tó jẹ́ ẹgbẹ́ kiri nọ́nọ́nọ́ máa kọ́kọ́ wò pé ẹ̀yà mi ìṣe mi kí wọ́n fi kọ́ mi èèyàn wa ni bàbá yẹn ó ṣe mistake ni
ká sọ fún pé bàbá ń tẹ́ ṣe ò dáa ká máa sọ pé ọ̀tá wa ni ṣé ká máa lọ bá a jà ni àbí tó ń pè lọ́tà èèyàn ni no èmi ò rí bẹ́ẹ̀ bàbá yìí ṣe mistake ni ẹ jẹ́ ká dáríjì wọn káwọn náà dẹ̀ máa ṣe irú ẹ̀ mọ́ ó tán ká wàá mú ẹgẹ́ bí ọ̀tá à ń jèkúrú kó tán nìyẹn àti wọn à ń gbọ́wọ́ ẹ̀ sáwo àdẹ̀rẹ́ bá àwọn ọ̀tá wa jà àgbésẹ̀ tó dáa tó bá jẹ́ pé èmi bá ní ṣé ń gbọ́ mi dáadáa tá a fẹ́ fi ìbọn yìí ó tán irú Gani Adams yẹn bóyá màá pe Sunday Igboho straight ni màá dẹ̀ fi sí double speaker bóyá mi Sunday màá pe Sunday Igboho àbá Gani Adams ẹ̀bílẹ̀ sí wa o a ṣì wà nùgbọ́ báyìí o kí ni àtọ́ straight ni àbúrò mi ó kú iṣẹ́ kíníkan á dáa fún ẹ má gbọ́dọ̀ dá ẹ wò bẹ́ẹ̀ bá ṣe ń build unity nìyẹn tàbí má jẹ́ kan náà àwọn ọba ni màá pe Gani Adams ni màá dẹ̀ pe Sunday Igboho màá dẹ̀ fi serious call màá dẹ̀ record ẹ̀ ẹ̀yin ọmọ mi ẹ má ṣe báyìí ẹjẹ́ àjọ bára wa ṣe gbá ẹjẹ́ káwé sí social media àwọn ọ̀tá tó ti ń gbógun yẹn wọ́n á sádànù ni bá a ṣe lè ṣẹ́gun nìyẹn lẹ́yìn ilẹ̀ Yorùbá ọ̀fara rẹ̀ lọ olótù ìlú yẹn ò sẹ́tù ebi ń pa àwọn èèyàn wọ́n tún wá níbẹ̀rù nígbà kan lè náà ń sá fún wọn sá fún lè mọ́ ń sìn tó bá jí ẹgbẹ́ tó bá rògbà wọn tó ń ṣàwọn wẹ́lẹ́wẹ́lẹ́ wọn ti ń ta àwọn dànù sáwọn ritualist ẹ̀mí àwọn èèyàn safe olótù já ṣara lọ́kàn ẹjọ́ ẹ̀yin mídíà ẹ máa jẹ́ ká máa pèsè unity fáwọn èèyàn kò sí bó ṣe kó rí wọ́n ní ọmọ èèyàn oníṣẹ́ bẹ̀rẹ̀ káfíẹ̀ kẹ̀sí ìjọba ẹlòmíì tẹ́ni wọ́n wò kán ṣàmì ládàá kán ṣe mi sọ́dà mi ilẹ̀ Yorùbá náà máa jẹ́ lọ́jọ́ kọjọ́ I will continue be Yorùbá in the change identity me the same thing with you so tí mo rí nìyẹn olótù. Ibi tí ọ̀rọ̀ ètò ààbò ń lọ nílẹ̀ Yorùbá lásìkò yìí pẹ̀lú akitiyan olóyè Sunday Igboho nínú igbó àti àwọn tí wọ́n ti ń rí tú sílẹ̀ rí gbà sílẹ̀ kúrò lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò àtàwọn afẹ̀míṣòfò kọ̀ọ̀kan tọ́wọ́ ti ń bà báyìí kí lẹ rò pé ká máa retí nígbà tí ọdún 2026 yóò bá fi wá sópin. mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan nìkan kì í jáwádé mélòó ni Sunday Igboho fẹ́ ṣe ní gbogbo tó wà nílẹ̀ mélòó ló fẹ́ ṣe ó ní ní support ó ní support akọ̀ máa try ni wọ́n bá gbọ́ hebi Iléṣà á lọ bẹ̀ hebi ní Gàngàn á lọ bẹ̀ hebi ó ní support ó máa try ni because wọ́n ní ó ní ohun tí ìbò sí tó ṣe nínú ìjà bẹ́ẹ̀ kò lè parí ìjà o ìbò sí ẹgbà mi ó àyàn wá láì kíákíá ó ṣe díẹ̀ náà nìyẹn ní òde Sunday Igboho ṣe yẹn ṣùgbọ́n pé òun ló máa settle gbogbo everything kò possible o tọ́ra àwọn arábí yẹn pọ̀ nínú àdàmọ̀ tó fẹ́ gbà yọ lẹ́yìn ká pa ọ̀pọ̀ lọ́nà kan kópìsì náà gbé káwọn náà gbọ̀nà bì kan Sunday náà gbọ̀nà bì kan àwọn fìgìláńtì náà táwọn bàbá wọn yẹn káwọn náà gbà so a máa fọ ìlú yẹn mọ́ bẹ́ẹ̀ láti ká tí wọ́n ṣẹlẹ̀ àmẹ̀yà ẹnìkan jẹ́ nìkan lọ kò ní í sí bẹ́ẹ̀ yẹn o Ọlọ́run ní fi wá sílẹ̀ ní orúkọ Jésù àmín. Prophet Fẹ́mi Wahab ẹ ṣeun ẹ pe nọ́mbà yín kẹ́ kí àwọn èèyàn tí wọ́n wò wá lásìkò yìí kẹ́ ti fọ̀rọ̀ àmọ̀ràn síta ń ṣókí ká máa lọ. olótú ẹ ṣe kí n tó pe nọ́mbà mi wọ́n yẹ ká kún fún àdúrà fún mo discover pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn selfish prayer la máa ń gbà àdúrà tiẹ̀ àtàwọn ẹbí ẹ gbàdúrà fún lùtẹ̀ wà wọ́n ní tí kíní ọba ṣe bí ìgbẹ́ nílùú rí ẹ wo ẹ máa gbàdúrà fúnlẹ̀ Yorùbá lójoojúmọ́ èmi ń gbà ó Ọlọ́run rí mi o ẹ máa gbàdúrà fúnlẹ̀ Yorùbá ẹ máa gbàdúrà fún àwọn ọba aládé àwọn tó wà nípò ilẹ̀ Yorùbá ẹ máa fi sínú àdúrà lójoojúmọ́ àárọ̀ alẹ́ Ọlọ́run ń gbàdúrà tí ó bá tiẹ̀ lọ lójú ogun máa fàdúrà ara wọn tó wà ń bẹ̀ lọ́wọ́ àdúrà ń gbà lálákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì mo gba olóyè Sunday Igboho ní àmọ̀ràn ọ̀rọ̀ security wọn sọ jáde ẹ jẹ́ kó jẹ́ mọ̀ sínú thank God for recording record tó wà ń bẹ̀ ọjọ́ iwájú ẹ lè fi ṣe ìwé gan jáde ẹ lè fi ṣe documentary torí pé kí ni bínú kálukú ṣe rí ọ̀tọ̀ọ̀tọ̀ ní àdẹ̀rúnú kọ̀rọ̀ sí bákan náà ààrẹ ibà Gani Adams rè mo mọ̀ kí Gani Adams lè máa rán ẹnì kọ́kọ́ máa lọ ṣáájú àdádọ́ online máa yẹn wà intelligent jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn tó ń ṣe nǹkan yẹn náà àwọn ọ̀tá alẹ́ Yorùbá ni màá gbà wọn lámọ̀ràn kan pera wọn kí ni ìjọba ibà Gani Adams pé Gani kó pe Sunday Igboho ṣáájú lọ ó jẹ́jọ́ mélòó kan àbúrò mo dúpẹ́ bó ṣe o àwọn ìjọba ló fa àwọn náà ràn lọ́wọ́ láìpẹ́ àwọn náà ń gbégbé sẹ́ẹ̀ lábẹ́lẹ̀ kọ́ńdà fi sínú wọn dí òbẹ́ yẹn wọ́n pilẹ̀ síta gbogbo àwọn ọlọ̀tẹ̀ tí ò ní ṣẹ́ tí wọ́n lọ sórí láì tó ń sọ àdáadáa káàkiri ẹnu wọn wò lẹ́wọ́ kan ni so àádẹ́fà ọ̀pọ̀ àtọ́n tẹ̀ tún máa ń àwọn tó bá ti rí pé ládùúgbò yín ẹnìkan mọ̀ tẹ́lẹ̀ tó dẹ̀ lọ tó ń bọ̀ ẹ̀kígbè síta so wọ́n bẹ̀ ṣe bẹ́ẹ̀ ká tó wọn tó ń ṣẹlẹ̀ díẹ̀díẹ̀ kì ní àkáǹsù Ọlọ́run mi fi wá sílẹ̀ nọ́mbà mi ò yí padà +34 698
256 +34 698 256. ẹ tún lè lọ sí Google náà kẹ́kọ̀ọ́ Prophet Fẹ́mi Wahab, gbogbo program ló ti kọ́ Bẹ́mbẹ́yẹ́kẹ́ lóríṣiríṣi tẹ máa rí àǹfààní kọ́ńbẹ̀, àwọn ọgbọ́n kọ́ńbẹ̀ ẹ̀ máa rí ńbẹ̀. Tàbí kẹ́ lọ sí YouTube ẹ rí ti ministry gangan Believers Citadel TV ní Google ní YouTube. Ẹ lè wo oríṣiríṣi program tó máa ràn yín lọ́wọ́ nípa ìgbésí ayé gbogbo wa. Ọlọ́run ní fi wá sílẹ̀, iléeṣẹ́ Bẹ́mbẹ́yẹ́kẹ́ kò ní bàjẹ́. Àmín ní orúkọ Jésù. ẹ ṣeun Prophet Fẹ́mi Wahab, ẹ pé nọ́mbà yín lẹ́ẹ̀kan sí. +34 698 +34 698 256 476. tọ ẹ ṣeun Prophet Fẹ́mi Wahab, ọmọ Yorùbá tòótọ́ láti Madrid ní Spain. ẹ kéré oko délé o láṣẹ Àmín Èdùmàrè. lórúkọ Jésù. bẹ́ẹ̀ sì ṣe ń ṣe ìrànlọ́wọ́ fáwọn ọmọ ẹlòmíín, Ọlọ́run máa ràn yín náà lọ́wọ́. ẹ ṣeun fún àtìlẹ́yìn tẹ́ ń ṣe fún Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV pẹ̀lú o. ẹ ṣeun àmọrírì ẹ financially àmọrírì ẹ ṣeun. tọ Tóbi Fásùgbà ló kọ mi, Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ ń pè mí o. lónìí ẹ ti wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́, ẹ já mèrò yín lójú òpó ìfi èrò ẹnìyàn sí tá a mọ̀ sí comment section yẹn. kẹ́ ẹ sì máa pín fídíò yìí fáwọn ẹlòmíín náà. ẹ máa wò ó, kẹ́ ẹ máa share ẹ lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tí gbogbo yín bá wà o lórí ètò Bẹ́mbẹ́yẹ́kẹ́. èmi Adébóyè ọmọ Adégbénró tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Bóyè Gbénró tí ìnagijẹ mi ń jẹ́ Bàbá BG. wípé orin tuntun wa kan ṣẹ̀ jáde báyìí, ìkan jẹ́ àṣà, èkejì ń jẹ́ Afrobeat on Broadway. kí ẹ bá wa lọ sí orí ayélujára gbogbo àwọn platforms tí wọ́n ń gbé orin jáde bíi Spotify àti Apple Music. kẹ́ ẹ download, kẹ́ ẹ share, kẹ́ ẹ ṣe àpínká fún àwọn ọ̀rẹ́, ará, ojúlùmọ̀. ẹ ṣé mo dúpẹ́ o. èmi ọmọ yín rèé o, Adébóyè Adégbénró Bàbá BG. àṣà ó fẹ́ gbọ́ ọmọdìyẹ fò lórin tí a gbé wá fún yín. àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ fò, àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ, àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ fò, àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ. ẹ ṣé mo dúpẹ́ o. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ẹ máa wò ó. ẹ máa bá wa wo Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ lọ subscribe sí Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ìyẹn lórí YouTube. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. ó kún fún ọgbọ́n, ó kún fún ìmọ̀, ó kún fún òye, ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá. ẹ wo ó ní olèmi náà máa ń wo. àbí kẹ́ lọ sí TikTok kẹ́ lọ follow Bẹ́mbẹ́yẹ́kẹ́ comedy. ẹ wò ẹ̀yin mi láwo ń gbẹ bá subscribe síbẹ̀. ẹ máa ṣe kí ni, ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́dẹ̀ máa wo. God bless you. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ẹ máa wò ó.